náà ní sùn torí pé nǹkan tó ń ṣe you have to stop kò ní jáde wá bẹ̀bẹ̀ láíláí torí he's very arrogant person. Kó continue. And pẹ̀lú eléyìí I think this will be an end tó bá yẹ kó 20,000 ló ti ń gbà yẹn tẹ́lẹ̀ lórí social media mo mọ̀ pé by now bí 1,000 ló máa wọlé kò lè dàbí tẹ́lẹ̀ mọ́ 100. ìyẹn ti mọ̀. wọ́n ti ṣí ọ̀pá. tó bá lò gbà wọ́n yọ̀ wá mọ́ lọ́kàn máa dáwọ́ sí ministry it's the same thing náà ṣì ni ẹ jẹ́ àmọ́. bẹ́ẹ̀ ni. Formula mi ló tún fẹ́ lò yẹn bọ̀ àwọn èèyàn ti mọ̀ pé this time around there is no more no way you understand but ìjọba dẹ̀ ti ń dáwọ́ fún náà wọ́n á ṣàánú yín but this will be an end to it. a máa gbọ́ kejì a máa gba 4 million yẹn lọ́wọ́ ẹ̀. ẹ gbà lọ́wọ́ ẹ̀ ṣe gbọ́ ẹ gbà. interest ìbò ìjọba ló máa bá gbà. ẹ tún máa gba interest ẹ gbà. olóògùn ọlọ́run owó lọ́bi transfer gbogbo àwọn tó wà lára ǹdẹ àti ay gbogbo wọn everybody gbogbo síìtì ẹ wà ọlọ́run dẹ̀ máa gbà fún wa. gbogbo ẹni tó dẹ̀ bá gbogbo ẹni tẹ́ bá rí pé pẹ̀lú ẹ má rí ẹ ká fi gbọ́ ẹlẹ́gbà yẹn. all right ẹ ṣe ẹ bá wa gbà lọ́wọ́ ẹ̀ next person ẹ sọ̀rọ̀. Rónkẹ́ àbí nǹkan ọmọ ìyá àbíjì ọmọ aráyé le ó ló fún lóyún o ó náà ó play voice arábìnrin yẹn títí bí ìṣẹ́jú 10 sí ìṣẹ́jú 15 tó fi ṣe fídíò àbí yóò play àgbọ̀n kankan. no àwọn yẹn ń debunk nǹkan tí màmá yẹn sọ ni àwa náà ti sọ mí báyìí anyway we know that òun kọ́ ló fún lóyún wọ́n ní tí yorùbá rìnrìn kìíní yẹn gan gbà mí òun la ṣe sọ fún Rónkẹ́ gan náà wípé it's time for you to go and look for something to do with your life mú kìíní lọ sẹlótéèpù òbò ẹ kò yẹ ò ní ìdí ẹ á máa dógò wá dẹ̀ máa dókòdó ètò neat kò ń ṣe pé ní ẹ̀yin tèmi ẹ sọ̀rọ̀ jàre Agbala Gabriel changing gc. ẹ káàbọ̀ sórí Agbala ètò. Agbala dọ́gì. ẹ̀yà já Agbala Gabriel ẹ pẹ̀lẹ́ kò fọmọ ènìyàn ṣe ó lè ló tó so lè tọ̀. ẹ̀yin ó wá dùn mí pé àárín àwa Yorùbá community religion ti bayé wa jẹ́ mo wò yàpọ̀ láàárọ̀ ìbáyìí bí kí n ṣọ́ wọn létí látòrí fóònù mi kí l'Agbala Gabriel Ọlọ́run tẹ bá wo àwọn show yẹn ẹ máa blow out lórí show. wow. ó ṣàyẹ̀ táwọn èèyàn ń dá show yẹn sí mi yan kékeré ń show owó lẹ̀ ń dà sí mi tó pọ̀ tó báyìí tó bá ti fóònù mọ́lẹ̀ tí ń dún bíbí báyìí dáhùn tó fẹ́ kí n wo show yẹn ni màmá ẹni ẹ lè fẹ́ irú Gébú ọmọ yín irú wa lè fẹ́. ṣé Christian ìyá náà. bí a Christian ni ó dà pé Christian ni wọ́n Christian ìyá àgbàlagbà báyìí ẹ lórúkọ Jésù ọlọ́run ajẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. ṣé wá rí lẹ́kẹ́ ọmọ ọ̀rọ̀ Rónkẹ́ torí para ti tù wọ́n ni wàláì tí Rónkẹ́ bá ṣe ń lé owó house rent kò ní retí pé kò ní rántí family planning kò ní rántí oyún níní mi ní kẹ́ má ṣe nọ́mà rò kí n ṣòkúta but with your situation ó tún wá ń lóyún ọmọ oṣù 9 that means inú bíbí t'Agbala Gabriel fi yín sí yẹn inú bẹ̀lẹ̀ lóyún mọ́ náà alágbára ló fún yín lóyún o but ẹ lọ gbà kọ́ sára ń bẹ̀ ibẹ̀lẹ̀ ti tọ́ oyún. ó yẹ kó sọ wípé Agbala Gabriel whole family yẹn ní duty of care. torí pé tí Gabriel pé àǹtí Rónkẹ́ ṣe ń dúbọ́ ṣe fẹ́ ṣe kinní fún ìyá wọn ò ní lọ gbé bébì dání. in as much ni o àgbẹ̀ pé Agbala Gabriel ní láti gbé ìwé ilé wọn fún wọn but òun kọ́ ló máa take care family yẹn forever and ever. Rónkẹ́ go and get a life. so o fẹ́ k'Agbala Gabriel kó máa wá fún wọn ní wọn ò tọ́jú wọn kí ni òun ló bá fẹ́ bóyún ni. Bukky Yinisa, I sent my WhatsApp invite for information. Where is it? No, the number I put there. Emma Binu, that's the number. ọmọ mẹ́rin mẹ́ta kí Agbala Gabriel máa bá yín tọ́. Enough of our fake pastors lórí social media wa. Ẹ ti brainwash wa. Ẹ ti àwọn tẹ́ fẹ́ brainwash ní náà ṣáà. Ẹ ti brainwash wọn. Ẹ fẹ́ gbé Gébú wálẹ̀. Ẹ lè gbé wálẹ̀. Tọ́ba ìyá ẹ tó sọ, ṣé Gébú ṣẹ̀wọ̀n?
ó ṣẹ̀wọ̀n now so kò ṣe any one of us màmá kò ṣẹ̀ wá ìgbà àwọn ọmọ tó wà involve in nǹkan. Agbala Gabriel go and return that girl money kejì ló dá owó ẹ̀ padà ó jẹ́ lówó. In as much pé foundation náà ti gba owó yẹn but ó gba owó yẹn lọ́wọ́ ọmọ yẹn ní ọ̀nà àìtọ́. 100%. Táwọn àjókòó sí nìyẹn a dẹ̀ lòdì sí. Ṣé wá rí ẹjọ́ o mi ò mọ bẹ́ẹ̀ mi mẹ́yìn tó kò opinion mi lélẹ́yìí o. Mo rí tí wọ́n ní ẹ pé wọ́n fẹ́ dá owó kan fún ẹni tí Agbala Gabriel fún ní oyún. This is my opinion. Ẹni tí ó bá tẹ́ lọ́rùn ẹ lè give it to yín. Ẹjọ́ torí Ọlọ́run mi ní kẹ́ má help ọmọ Bólú yẹn o. Torí pé ó dá mi lójú pé Agbala Gabriel ò lè fẹ́. Ẹjọ́ ṣé Agbala Gabriel fọ́ lójú? Ṣó rọ lápá? Tẹ́ ẹ bá tọ́ ọmọ. Ó fi Gabriel sún èbèbè sórúkọ ẹ̀. Òun gbá wọn aláìsàn wá gbowó. Kí ni right yín láti máa sọ pé ẹ fẹ́ dáwó láti fi tọ́ ọmọ Agbala Gabriel tó dẹ̀ ṣì wà láyé tó ń gara sí yín báyìí? Tẹ́ bá fẹ́ really ṣe tẹ́ fẹ́ tíṣẹ̀ ní lesson tó ló níyàwó ẹ̀ mọ̀ sí I'm not sure. NGO yín ni ó wà powerful. Reporting to the NGO. Human rights. And now nǹkan tó jẹ́ pé wọ́n support minors wọ́n ṣe gbogbo ẹ̀ láàrin ní Lagos State àkọ́mọ right ibi tó yẹ ká lọ ní. Wọ́n ti send the voice here, you see me. Ó ti send ẹ̀ ẹ wo voice trendy ó ti send the voice sáwọn Adáwókú nation ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Ẹ máa ju ẹ wò. We are so sorry. Fún gbogbo báwo mo ṣe máa ṣe? Ẹ post sí story yín ní TikTok. Okay. So màá wá save ẹ láti bẹ̀rẹ̀. Okay. We are so sorry. Fún gbogbo insult tí ẹ torí wa gbà. Ẹ má bínú. Fún gbogbo ohun tẹ́ good through láàrin ọ̀sẹ̀ méjì nítorí ministry Agbala Gabriel. Ẹ má bínú. Ó dùn wá láti ọkàn. Nítorí ministry ẹ fẹ́ràn. Ó dùn wá pé ọ̀pọ̀lọpọ̀ insult lẹ ti gbà láti ẹnu àwọn tí ò tiẹ̀ bet lábẹ́ ohun gbogbo. Ẹ má bínú. Ẹ má bínú. Irú nǹkan báyìí kò lè ṣaláì má wáyé. Kò possible kó má wáyé. Kò ṣeé ṣe kó má wáyé. Kò ṣeé ṣe. Ó ní Bíbélì tó sọ pé àwọn tó bá forí ti dópin nìkan la ó gbàlà. Kò ṣeé ṣe kó má wáyé. Wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ sáwọn bàbá wa. Wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ sí Jésù. Ẹ má wàá gbàgbé Luke 6:26. Luke 6:26 Bíbélì wípé ègbé ni fún yín nígbà tí gbogbo ayé bá ń sọ̀rọ̀ yín ní rere. Ègbé ni fún yín nígbà tí gbogbo ayé pátá tá bá ń sọ̀rọ̀ yín ní rere tó ń sọ̀rọ̀ yín dáadáa. That means pé tí ìtọ́ ẹ pé n tó dáa ní gbogbo ayé sọ nípa èèyàn ọ̀run àpáàdì lèèyàn lọ. Tó bá jẹ́ pé n tó dáa n tó sweet láyé sọ nípa èèyàn. Ẹ pé nǹkan tó kàn fáìn nìkan ni wọ́n ń sọ tá a bá ti ráwọn èèyàn jáde láti sọ nǹkan burúkú nípa èèyàn á jẹ́ pé ìgbéni fún Luke 6:26. Woe unto you if every man speak well of you. Tó bá jẹ́ pé nǹkan dáadáa náà sàn sọ pé máa yẹn ń try o máa yẹn ń gbìyànjú tí ò bá sẹ́nìbọ̀dì tó ń jáde tó sọ pé is a fake man. Tí ò bá sẹ́nìbọ̀dì tó sọ pé is a thief. Tí ò bá sẹ́nìbọ̀dì tó sọ pé ó lè ní ó ń jìbìtì ní. Trendy, add me on your WhatsApp and I will send it to your WhatsApp now. Kí lẹ́yìn mà? Can you imagine? Ó tún lo ọ̀rọ̀ Ọlọ́run. Ó tún lo ọ̀rọ̀ Ọlọ́run. Kò ní dáa fún ẹ mo ṣe ọmọ ránù. Ẹ máa pè lọ. Ìgbà táyé tó kí Jésù, ìgbà tí wọ́n tó pè ní olè tán tó kàn mọ́gi ni wọ́n tó mọ bó ṣe ń lọ. Ìgbà tán tó pè lólè tán tó pè lánàá tán tó sọ pé kí ni wọ́n. Demola, you crazy. Wọ́n lórí ẹ̀ òfin. Ó jẹ́ Jésù. Ìtàláwà. Love you. Ìtàláwà ṣe. Demola ń fi rẹ̀ ìwé Jésù.
Jésù jalè ni. Káwọn lọ sínú Báíbù. Jésù lé àwọn ọmọ tó jókòó níjọ́ Sunday wípé gbogbo yín ẹ gba ilé ìjọsìn lọ. Ọjọ́ ìsinmi wà fún láti yà á sí mímọ́. Kò síbi kan ta sọ wípé Jésù jalè kò lọ́yàn lọ́wọ́ gbà. Nínú 10 commandments Jésù, ó sọ wípé ìwọ kò gbọdọ̀ pànìyàn, ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ ṣe àgbèrè. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ lọ́ní lọ́wọ́ gbà, ìwọ kò gbọdọ̀ parọ́. Ẹjọ́ nínú gbogbo nǹkan yìí, ṣé Ọlọ́ládé Mr. Démọ́lá ṣé wọ́n ti lòdì sí gbogbo òfin Jésù àbí wọn? Thank you, Olúwakẹ́mi. Ẹ máa bá wa pè. Ẹ ti pọ̀ jù. Ìgbà náà tó kàn wọ́n bí. Ìgbà náà tó mọ̀ pé no, this is the saviour. Àbẹ́ èdè wàá rí Ọlọ́run dẹ̀ gbé ògbó ẹ̀ jáde. Ẹdú má bínú àtàjọkẹ́ lọ́rọ̀ kan báyìí Démọ́lá ní ká kàn ń mọ́gi. Let's make it ti pé dé Démọ́lá ti gbé. Aláyọ̀ lọ wọ́n ní kẹ́ni tó pé dé ẹ jẹ́ ká kàn Àgbàlá Gabriel mọ́gi tọ́lá tí wàá kàn mọ́gi tán aláìsàn àwọn ti pé. Father Gabriel Ìyáládé ló ní ká máa pè é ní Father Gabriel. Grandma Ìyálájé o. Grandma ló sọ pé grandma Ìyálájé grandma ló ní ká máa pè é ní Father Gabriel. Àǹtí Àjọkẹ́. Yes sir. Àǹtí Àjọkẹ́ ìjọba bẹ̀ trendy. Téńgbà tó ń lo àwọn ọmọ yẹn lóòótọ́ ṣé kò kí n sanwó ló yẹ kó wá kó lọ gba fọ́ọ̀mù ṣé kò kí n sanwó ni. À ń gbọ́ yín love and light. Ọ̀rọ̀ sì pọ̀ bẹ́ẹ̀. Ẹ kà sáré play ẹ̀ tán. Ẹ jẹ́ ká gbọ́ ṣé bẹ́ẹ̀ mi ti gbọ́ kọ̀ọ̀kan jẹ́ mute. Ok, ẹ jẹ́ ká gbọ́. Fún gbogbo resource ẹ gbà nítorí wa, ẹ má bínú. Ayọ̀ yín yóò máa pọ̀ sí. Ayọ̀ yín yóò máa pọ̀ sí. Ayọ̀ yín yóò máa pọ̀ sí. Ìdùnnú yín yóò máa pọ̀ sí. Ẹ ó máa rí àánú gbà. Ẹ má bínú. Ẹ má bínú. Bàbá ṣe lé ìsìnkì tútù mélòó igi gbígbẹ. Jésù ló sọ bẹ́ẹ̀. Ó ní tá máa ṣe lé ìsìnkì tútù. Ìyẹn òun Jésù. Èmi dé bàbá yẹn tó máa ṣe báyìí sẹ́mi. Ẹ̀yin ó gbà tó ju bẹ́ẹ̀ lọ. Ó ti lójú wọn máa rí tó ju bẹ́ẹ̀ lọ. So, but we give glory to God. God is faithful yet. God is still faithful. Ọlọ́run sì jẹ́ olódodo. Ó jẹ́ olódodo. Ẹ ò ní dààmú lórúkọ Jésù. Ojú ò ní tì yín. In the name of Jesus. Ìránṣẹ́ Ọlọ́run yín Gabriel Adémọ́lá Musa Agbala Gabriel ló ń sọ̀rọ̀. Ẹ ò ní dààmú. Now, a gbé ẹnikẹ́ni wá sórí afẹ́fẹ́ mọ́ láti béèrè ohunkóhun. We are not stopping our foundation, but a bá ẹnikẹ́ni gbà kankan mọ́. Lórí afẹ́fẹ́ ẹjọ́ ẹ bá wa ṣàánú ẹ̀ full stop ti dé báyẹn. Ètò ṣayé ilé ìmọ̀. But a stop our foundation wa báwo la ṣe máa ṣe. A ní àkáǹtì foundation kan ibẹ̀ la fẹ́ kí àwọn èèyàn wa kan donate síbẹ̀. Nǹkan bá wá níbẹ̀ la máa lò lóṣooṣù. A kàn máa lò ìbàjẹ́ 1 million lá níbẹ̀, ìbàjẹ́ 100,000 lá níbẹ̀, ìbàjẹ́ 200,000 lá níbẹ̀, ìbàjẹ́ 50 million lá níbẹ̀. Nǹkan bá wá níbẹ̀ a ó kàn máa ṣe. Sọ pé owó yẹn ti wà ní foundation account wa. Wọ́n á dá fún ẹnikẹ́ni, wọ́n dá fún organization ni. So a máa wá ní ọ́fíìsì kan ní gbòòrò kì í ṣe church mọ́. A máa ní ọ́fíìsì kan ní gbòòrò because helping people is like is what I live for. Àwọn agbẹ́ níbodè wa mọ́ wọ́n ti gbé wá èlò náà gbà fún no. A máa ní ọ́fíìsì. Kì í dẹ̀ sọ́fíìsì àwọn aláìsàn kì í ṣe pa aláìsàn. I'll send it to you. Bóyá ọkọ tí ọkọ ẹ̀kú tó nílò ṣọ́ọ̀bù tó nílò kan bá rẹ́ǹtì ilé bójá àwọn kìnnìkan tá a fẹ́ pín oúnjẹ fún afẹ́pín rice fún ó máa ní ọ́fíìsì special office tó máa jẹ́ Agbala Gabriel Charity Foundation. Ọdún tá a bá fẹ́ ṣe nǹkan yẹn àzẹ́kọ́mọ̀ nǹkan afẹ́ ṣe ó yẹ wá gbà lọ́fíìsì ó yẹ bẹ́ẹ̀ máa lọ. Ok o a fẹ́ visit hospital kan lé ní o a fẹ́ lọ sanwó hospital yẹn mẹ́ta àkàn lọ bẹ̀ á sanwó àdẹ́kù ń bẹ̀. I can't record pé thank God Ọlọ́run ló wà fún nǹkan báyìí Ọlọ́run ló wà fún nǹkan báyìí kò jù bẹ́ẹ̀ lọ. That's what we are doing now. Account foundation yẹn ni mo fẹ́ rọ̀ wá kájọ nípa orí ọ̀fẹ́ Jésù bọ́ọ̀lù bá ṣe fún wa ká gbọ́n wọ́n sínú ẹ̀. Ká ní owó díẹ̀ nínú foundation account. A máa lò ó ẹnibodè jáde mọ́. A máa lò ó àti mọ̀ pé ló ṣe nǹkan nílẹ̀ lélẹ̀ ṣàbí mi ní sọ ọjọ́ báyìí ókè mo dáa délé mọ́jọ́ ókè sí láti rí lẹ́sìn àwọn díẹ̀díẹ̀ àti máa gbọ́n wọ́n sínú ẹ̀ àkàmá ti fi sọ́kàn wá pé ókè every month ó ní nǹkan kan tí mò ń fi sínú account foundation láì gbé anybody jáde àwa lámọ̀ pé ókè n ta fẹ́ lò fún rè
Inú tẹ́gbẹ́dẹ́ láti máa gba ọ́fíìsì àti máa set up ọ́fíìsì. A set up aláwọn workers already. Ọlọ́run ń lò wá ògo ní fọ́lọ́run lókè ọ̀run. We thank God for àyẹn Ọlọ́run fún tọ́lọ́run ṣe. Ojú ò ní tí ẹ má padà o. Ẹ má padà lẹ́yìn wa. Ẹ má padà lẹ́yìn wa. Àkáǹtì foundation yẹn 1313. Olè! Gébú tún fẹ́ fún wọn lákàùtù. Ẹ gbà mí. Ó tún fún yín lákàùtù. 124434. Ẹ má dá lóhùn o. Ẹ má fún o. Ẹ má fún o. Zenith Bank Agbala. Olè. So ibẹ̀ la máa donate àgbẹ̀ anybody jáde mọ́. Tá a bá ṣe fún anybody. We do it in the foundation account. Kí ló ṣe woman yẹn? Okay, ó fọ́jú. Èlò ló fẹ́ ṣe operation yẹn. 500,000. Ó yá, ẹ mú lọ hospital. Ẹ lọ sanwó sí hospital. Kò ṣe kì í ṣe pé bẹ́ẹ̀ àgbẹ̀ anybody mọ̀ kò sí wàhálà kó wọ́n ń gbé yẹn mọ́. Àgbọ̀dọ̀ gbé yẹn ní pé ìlú wọn dá fún mi. Ìlú wọn ṣe kí ni fún mi. No, àgbẹ̀ anybody wá sórí afẹ́fẹ́ kankan mọ́. Ìyẹn ti stop. But we are not stopping our foundation because Bíbélì ni ẹ mọ̀ sí jẹ́ kí agara da yín ní orí ṣíṣe. Ẹ mọ̀ sí jẹ́ kí agara da yín. Ó ní torí pé nígbà díẹ̀ sí ẹ ó gbà á gbọ́dọ̀ stop. Ọlọ́run ò ní jẹ́. But ó ti wá ní another way. Anybody wà mú pé ẹjọ́ ó dé lò ó. Ó ti gba ọgbọ́n Ọlọ́run báyìí ojú ò ní tì. Inú mi á dùn ẹ má fi wálẹ̀. Ẹ lè gbowó sínú account foundation tọ́lọ́ máa ti fún yín. Nítorí bá wà nílẹ̀ láà máa lò. Ẹ má gbàgbé inú ẹ̀ àwọn ọmọ ọba òṣìṣẹ́ tó bá wá iṣẹ́ inú ẹ̀ náà láti máa san sálárì wọn. Inú ẹ̀ láti máa maintain 1 or 2 things. Ojú ò ní tì. Ẹ má fi wálẹ̀ o. Ẹ má fi wálẹ̀ o. Ẹ má fi wálẹ̀ o. Yóò dára fún ìránṣẹ́ Ọlọ́run ní Àgbàlá Gbogbo. God bless you. Let me send it to you. Bàbá àti Àjọkẹ́ ló sọ. Bàbá àti Àjọkẹ́ ní obìnrin tí ò bá ṣiṣẹ́ bí ò ṣiṣẹ́ ọ̀lẹ bí rẹ̀ ni ó máa bí. Ẹ tí ò fọwọ́ àwọn òṣìṣẹ́. Èwo tún ni eléyìí tó send ẹ mọ nǹkan tó ṣe yìí ó wá send ẹ sí ó ti ṣe mí. Ó ti ṣe mí wọ́n fẹ́ celebrate 7 years of kí náà ṣe yẹn náà. Foundation. Ọ̀nà máa ṣe lára foundation ó ní a máa ṣe lára ọ̀tọ̀ a máa ṣe ohun tá a ti ṣe rí ni ohun tá ó wà lórí Facebook ẹ lọ wò ó ṣe tójú òkú báyìí ó ṣe ó wò báyìí ó sọ fún mi pé I don't give a f about anybody. Can you imagine? Ohun tó bá wẹ lẹ́nu. Ó tún wá fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ yín. Trending gist I sent it to you. Ó tún fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ yín fún gbogbo ẹ̀yin múgùn tẹ́tú máa lọ ju owó sí account. Bó ṣe ń ṣe nìyẹn o. Wọ́n mú. Kò lè quote Bible. The only Bible verse tó lè quote ni kọ́ máa fún yàn ní Bible verse tó máa ń quote yẹn. Kò lè quote Bible. Kò lè dúró 2 hours láti ṣe prayer. Because àwọn tó mú lọ sí Jordan àbí ibo náà ròyìn pé kò lè hold gathering of prayer. He doesn't know how to pray. Habits. And as a pastor, you should be able to know how to pray. Hey. But on a serious note, Auntie Oluwasemilore and everybody on this platform. You have an allegation that is so mighty like this. Kẹ́lẹ̀ mọ̀ pé bàbá ìgbọ́kànlé nǹkan kan. Ó ní nǹkan tó ń fún àwọn bíbá sùn yẹn ó ní nǹkan tó fi ṣe lọ́mọ burúkú yìí ó ní nǹkan tó ń fẹ́ àwọn tó ń bá sùn yẹn ṣe lọ́mọ òṣì yìí tí ọmọ yẹn fi lè bímọ fún tí ò gba ọmọ yẹn kò mọ̀ pé ọmọ yẹn fún wa lóhùn ritual olórí burúkú ọmọ burúkú yìí àní ogun ẹ̀ ti bàjẹ́. Ọmọ òfò ọmọ ọ̀rarùn ọmọ 32 years old abẹ́ ọmọ tí ẹ kẹ́hìn náà pa. Ó tún fara ìwé Jésù lọ́mọ ọlọ́. Iná gba lẹ́nu ẹ̀ very arrogant ordinary conductor. Ọmọ tí ò lọ school kankan. Abẹ́rí wọ́n ló máa ń lù tẹ̀lé àwọn onílù ní lọ́mọ burúkú yìí o. Ọmọ rádaràda tó fẹ́ kó rádaràda bá House of Christian. Tètè jẹ́ ká wá nǹkan ṣe sí. Bọ́mà ṣé mọ́ ní àwọn kan ní olórí àwọn. Mo ṣó wà rẹ̀ títà ní.
tó wà registered ní lọ́mọ burúkú you have to do something to this idiot o. He can't do anything at this point. He can't. Oríyọmí tó ti lọ join politics kò lè ṣe nǹkan kan mọ́. Moreover pẹ̀lú last one tó ṣẹlẹ̀ yẹn bó ṣe handle matter yẹn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí polú Oríyọmí ní tó ń jealous ẹ̀ ni. Báwo ti jẹ́ kọ́kọ́ bu ẹgbẹ́ ara yẹn ni kò ní jẹ́rù tó dé yìí. He's not remorseful at all. Àǹtí Àjọkẹ́ ṣe rí ṣó tí kí lorúkọ ẹ̀ ṣe fún kí lorúkọ ẹ̀ bọ̀bọ̀ tó ń nà yẹn nígbà wedding ẹ̀. Muideen. Ó ṣe ṣó fún Mr. Agbala Gabriel. Nígbà yẹn òun náà là ń sọ pé ìgbà tó ṣe ṣó fún yẹn. Tí understand. Ṣe lè nìyí ilé ó jáde lẹ́yìn. Talent náà Muideen fún rẹ̀. Kí ló wá sọ nínú show ẹ̀? I didn't torí Yeye Ọba ló send it for me, so I went there very late, so I didn't watch it from the beginning unless somebody caught it. Tó bá caught him, I send it. He was just talking about what he went through. When he actually sit down and confirmed 2-3 days ago and said that he caught Agbala Gabriel. He said it. Wow. Ẹ máa sọ̀rọ̀ lọ o. Queen ṣe fẹ́ sọ̀rọ̀ ni ẹ máa sọ̀rọ̀ lọ. Kéèyàn má bẹ̀rù Ọlọ́run. Tó bá yẹ pé ìgbà tí Muideen yẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ tí gbogbo wa ti pa ọ́ pọ̀ bá wí tó bá yẹ pé I'm sorry Alhaji o because people are calling you abiyamọ. Despite the fact that I still find it difficult for you not believing Muideen. But ẹ pọ̀ sẹ́yìn Agbala Gabriel probably because bóyá bí Muideen bó ṣe rí which is really not good. At the end of the day ẹlẹ́dàá ìránṣẹ́ yẹn òun ló tún jà fún sí ló jẹ́ kí gbogbo ẹ̀ tún síta. So eléyìí tó tún wá ṣẹlẹ̀ nísìnyí amọ̀pẹ́ ti jáde. What's the way forward? What's going to happen? Because this man think he's untouchable. Nobody can actually touch him. He's ranting around. He's doing what he likes. Something like this huge push. He's supposed to step down as a CEO or as a whatever to Jenny Church. EFCC láti kó there. They actually need to, ask him for his accounts. Yeah, he needs to produce that account and into details on how he spent the money. You're building houses for people. There's no guarantee. Really, you knew that one man who Ibiton policy could generate in the next couple of years. You yourself, you moved out to the Otiwa Polosita Ita Kuronibi Church here. So I want to one baby and say they on their own. She's selfish, she's greedy. Do you understand? It doesn't give a F about anybody's health condition. Kò dáa o. Ewu bí bàbá yìí ṣe sọ̀rọ̀ bí pé kí lẹ sọ yìí kí ni big deal pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí abẹ́gbọ́ ọ́díò yẹn ni. After all this allegation, you still have the guts to send messages to people. Pé kàn jọ kó má stop o. Bó ṣe ṣe fún àwọn ará wájú nìyẹn. Òní bó ṣe ṣe fún Jésù ọba olùgbàlà wa nìyẹn. This is sad. Nigerians, especially we diasporans, please wake up. I've said it. Ẹ má ṣe oore bó ẹ wo oore tẹ́ ẹ ṣe. Ó kọ́ mọ̀ bọ́ ìbalẹ̀ débi gbà tẹ́ pé ẹgbọ́n sìn ó láwọn á lọ gba ṣọ́ọ̀pù sìn ni.
tó pè lọ́fíìsì àwọn wá ṣí àkáǹtì kan ìbẹ̀rẹ̀ máa kówó sínsìn all the allegations kò tiẹ̀ touch yẹ ṣé òótọ́ ló fún èèyàn lóyún ló fọmọ chọ́ọ̀chì yín lóyún Agbala Gabriel ṣé òótọ́ amọ̀pá máa ń ba èèyàn Ọlọ́run jẹ́ Jésù Olúwa wa gan wọ́n bá jẹ́ àbí ṣé òótọ́ ló fún ọmọ chọ́ọ̀chì lóyún tó bí ìbejì fún ẹ tó dẹ̀ accept ẹ tó tọ́jú ọmọ yẹn gbogbo èyí tó send the lovers all over the world can you ask your pastor those of you that you still believe in his calling can you ask your pastor is it true that ọmọ tó ń kọrin lẹ́yìn ìyàwó ẹ̀ choir mistress odò lóyún ó ní kó touch toes ẹ̀ nínú ilé tó lọ gbà fún níbi tọ́ílẹ̀tì ó ní kó mú síǹkì dání kó kọ ìdí sóhun kó gbé ọmọ sẹ́yìn kó ń kì í bọ̀ látẹ̀yìn ẹbí ṣó sọ bẹ́ẹ̀ fún àbí kò sọ bẹ́ẹ̀ tọmọ fi sọ pé pásítọ̀ o mi ò lè gbà ẹ kọ́kọ́ bí ní question yẹn ṣé òótọ́ ló ń kó àwọn ọmọ lọ sí hòtẹ́ẹ̀lì tó ń veil ojú ẹ̀ tó lọ ń bá wọn sùn tó bá ń filẹ̀ ìwé Jésù ẹ̀yin ẹ kọ́kọ́ bí ní question yẹn let's forget about this foundation now ask that man that is talking about Christ òótọ́ ni wọ́n máa ń persecute àwọn èèyàn Ọlọ́run ma queen queen ẹ bá mi bèrè gbogbo question tẹ̀fẹ́ bí. Ìgbẹ́jọ́ polójó àbí kò polójó. Ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ tó gbólójó lóṣogbo náà. Àgbàlá wọn ní kí n bí ẹ pé tó gbó lóṣogbo. Àti àjọkẹ́ máa pa mí. Bẹ́ẹ̀ ṣe ní bèrè ni mo bèrè. Agbala Gabriel àwọn ọmọ mi tó ń dáwó fún ẹ wọ́n ní ká bèrè pé tó gbé òbíbejì àbí òbíbejì. Ẹ̀jẹ̀ kan yọ mí lórí pláfọ́ọ̀mù nìyẹn. Irọ́ àwọn èèyàn gbọ́dọ̀ ẹ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣe nítorí Ọlọ́run bá ràn yín ẹ mọ̀ pé olórí ibú olórí somebody ni. Bí ìbò kó lórí ibú ni bẹ́ẹ̀ ni because olórí ibú máa ń president. Nínú àìlera ara mi mo fi ń dáwó fún. Wọ́n ní kí n bèèrè pé ṣó wọ face mask wọ́n ní kẹ́ bí ẹ̀yin mọ́mí pásítọ̀ ẹ̀ wọ́n ní kẹ́ bí pé ṣó wọ face mask àbí ò wọ face mask. Nínú wọn máa bèèrè náà. Kí ni kan ti bèèrè? Wọ́n ní kí n bèèrè pásítọ̀ wọ́n ní ṣó dóró nkẹ́ ọmọ ìyá àbèjì ọmọ aráyé lè àbó òdo. Èmi kọ́ mo bèèrè. Ọmọ tó bí méjì tó tún ní kó yọ̀dí nínú síǹkì tó gbọ́mọ pọ̀n àbó sọ bẹ́ẹ̀. Wọ́n ní kí n tún béèrè pé ẹ̀yin kẹ́ bí pásítọ̀ yín pé ṣé ní gẹ́ ọmọ tó bí méjì fún yẹn tó fẹ́ lọ gbalé fún ṣé ó ní kó ṣe báyìí tọ́ṣọ̀ tó nínú ilé tí ò sí ṣíà. Wọ́n ní kó yọ̀dí skin àbó ní kó yọ̀dí skin ṣóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní kí n tún bèèrè pé ṣó lo rọ́bà ìdáàbòbò àbó lò. Kí ni question ẹ tún bèèrè question wọ́n ń gbọ́ yìí ó wà ń bì. Ẹ bá bèèrè pé tí okó ọmọ bọ̀márì tí ló wà ń di ẹ̀ àbí tàgbàlagbà. Wọ́n ní ṣé okó ẹ tóbi àbó kéré ṣé pikin penis ni àbí ó tóbi wọ́n bèèrè ní o. Wọ́n ní ṣé pikin penis ni àbí. Wọ́n tún ní kí n bèèrè pé ṣó ní o fẹ́ ṣe threesome. Wọ́n ní kí n tún bèèrè pé ṣé 3 minutes indomie ní pásítọ̀ yín. Wọ́n ní kí ló dé tó tètè dà ṣé wọ́n pọ̀ jù lọ́wọ́ ẹ ní Gbogbo. Wọ́n ní ṣé wọ́n ní kí ló tó lè tẹ ó tẹ kanlẹ̀ tí ó bá tẹ kanlẹ̀ wọn ò ní bímọ fún ẹ tó bíbejì kọ́ ó tẹ kanlẹ̀. Ó ní kí n bèrè pé ṣé o bí ọmọ aláṣẹ́wó yẹn ní òtí ẹ̀ṣẹ́ aṣẹ́wó ẹni tó lọ tọ owó lọ́wọ́ ẹ̀ tó gbé lọ sótẹ́ẹ̀lì yẹn ṣé o ní o fẹ́ ṣe threesome àbó ò sọ bẹ́ẹ̀. Ẹ
wọ́n ní facial ẹni tó sọ pé ó fẹ́ lọ ṣe facial pẹ̀lú ṣòdo àbó òdo ní hòtẹ́ẹ̀lì nìbàdàn àbí bo ni ṣòbo nìyẹn hòtẹ́ẹ̀lì yẹn bo ni hòtẹ́ẹ̀lì yẹn wà president wọ́n ní nìbàdàn ó lọ ṣe facials wọ́n ní ṣé odó ọmọ yẹn àbí òdo. ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ àwọn wo ló lo kọ́ńdọ̀mù fún àwọn wo ni ò lo kọ́ńdọ̀mù fún. Gabriel lórí ọ̀rọ̀ tí mo kó ń tọrọ owó lọ́wọ́ àwọn lovers all over the world wọ́n ní ṣé o máa ń lo condom fún àbó òkè ń lò kò dáa Gabriel máa lo condom fẹ́ kó báyàwó lé ẹ nìyẹn kò dáa. Ó ti ṣe mama slide tó ní ká béèrè wọ́n ní ṣé o ta ilẹ̀ fún èèyàn mẹ́ta tó dẹ̀ gbowó ẹni tó ta ilẹ̀ fún ẹ jẹ́ ká bí question yẹn dáadáa èèyàn gbélẹ̀ fún ẹ ṣé lóòótọ́ ni Yàlágé ní wọ́n gbé ilẹ̀ fún ẹ pé kó bá wọn tà wọ́n gbé fún ẹ ní bóyá 1 million o béèrè 7 million ṣóòótọ́ ni o lè tún ta fẹ́yàn mẹ́ta ṣóòótọ́ ni pásítọ̀ yín tó send the question ẹ bá wa bí.